ẹ̀yin ọkùnrin ọwọ́ ti bà yín ẹ tí mọ nǹkan kan question tí mo gbé sórí péèjì mi nípa pé ẹgbọ́n ẹ̀yin ìyàwó kékeré wọ́n ní pé wọ́n máa ń bẹ̀ yín ni kán tó fẹ́ yín pé ṣé lóòótọ́ ni the comment section was a banger yàtọ̀ fún comment section tán tún ti wá DM wá ṣàlàyé ẹ lọ bẹ àwọn ẹni ẹlẹ́ni fẹ́ tán ẹ wàá fi hàn tán ẹ mọ̀ fìyà jiyàn ẹ wò a máa là wọ́n ní ojú tó o bá ti mọ̀ pé ọ̀rẹ́dì láti ṣe méjì jòkótì kan tó o fẹ́ ṣùgbọ́n kó o fíìl pé wàá lọ bẹ èèyàn fẹ́ abájọ that means that Madam Mewolaka was right. That means she was right when she said wọ́n máa ń bẹ àwọn people ìfẹ́ ni pé most wọ́n máa ń kọ́kọ́ refuse ẹ wá wo comment section ẹni yìí ní na serious beg o wọ́n ní first wife is spontaneous second wife is programmed third is design fourth is desire wọ́n ní we dey beg them ni o we also use God beg them we dey beg them ni o we also use God beg them ẹni ní my own husband beg me use heaven and earth to beg me he even laid curse on himself ó tún sọ wípé tí òun bá fìyà jẹ mí kí òun má jèrè àwọn ọmọ tóun bí nígbà yẹn àti iṣẹ́ òun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀ ni mo tó gbà fún wọn lẹ́yìn èyí mi ò tún tètè gbà kí a jọ ní àjọṣepọ̀ he beg me o later oyún ò tètè wá fún ọdún 3 àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n ná owó wọ́n tún ná ara pẹ̀lú àdúrà náà ò gbẹ́yìn wọ́n máa dájí lóru wọ́n máa gbàdúrà ọlọ́run jẹ́ kí ìyàwó mi fi oyún kó fi inú ṣe oyún kó fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n ní ọ̀dẹ̀dẹ̀ mi tí a bá jọ sùn wọ́n máa jí ní òru beg me ni o nígbà tí mo wà lọ́mọge gan ọkùnrin ò bẹ̀ mí bẹ́yẹn rí so ẹ̀yin ọkùnrin ẹ lọ́mọ bẹ àwọn ẹni ẹlẹ́ni ni làwọn wàá mọ á bú wọn lámọ̀ pé wọ́n ní tí wọn ò jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nìkan DM mi tó ní kí n má máa sọ pé àwọn kéékèèké yìí kí n má máa sọ bẹ́ẹ̀ mọ́ mo ṣì ń bọ̀ lórí yẹn o ẹ̀jẹ̀ àmọ́ àwọn kọ́mẹ̀ntì orúkọ wà ń bẹ̀ o their name their picture kì í ṣe fake profile irú ẹ̀ tí mo ṣe ẹ̀ka tán ìyógún láyẹ mo dúpẹ́ our picture is there ó ní òun ò tún tètè lóyún táwọn ọmọ sọ pé bóyá ọmọ kan tí wọ́n ti gbé pamọ́ bí kan tí wọ́n ń fẹ́ ni mo dẹ̀ máa ń sọ mo ní ọkùnrin ò kì í sọ girlfriend ìdìyàwó tó bá ti fi rẹ̀ ṣe girlfriend ọkùnrin ipò girlfriend náà lọ́wọ́ bó bá ní ìdìyàwó gan kà á fi ọ. you know another one wọ́n ní ẹ̀bẹ̀ gidi Madam Adérọ̀gbà Madam Adeza àti ẹ̀gbọ́n pé trainer làwọn now Olúwatósìn Ìdẹ̀ra Adébáre wọ́n ní they beg well serious begging o na why I dey laugh any woman wey dey feel say second wife are just anyhow women. They beg they didn't bet the first one they beg the second one. Madam Elizabeth kan wá tàgẹ̀ wọ́n wá ní they have no idea that is pé you have no idea of the kind of beg táwọn ọkọ yín máa ń beg àwọn débi wípé ẹ̀bẹ̀ tán ọ̀bẹ̀ yálé gan so what make the yálé become so numb àbí I don't understand tí wọ́n fi lọ ọmọ bẹ́ẹ̀ nìkan fẹ́ tó dẹ̀ ṣì wà nínú ilé now Janet Oyinaku wọ́n ní wọ́n máa ń bẹ̀bẹ̀ gan ni o some will even lie to the woman that the wife is no more. Can you imagine a man telling the single lady he want to marry that his wife is not with him again and that even the child the woman give birth to is dead? Ẹ̀yin ọkùnrin wo èmi àti yín rí ẹ̀ tí mọ̀ nǹkan kan ẹni ìyàwó kékeré tẹ́ bá ti fẹ́ tẹ́ ẹ bẹ́ fẹ́ tẹ́ ẹ wá ń fìyà jẹ tẹ́ ẹ padà sọ́dọ̀ àwọn ìyálé kó náà kúrò nílé yín kó mọ́ fẹ́ yín mọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣákálá bẹ́ẹ̀ bá fẹ́ ṣòkolo ṣákáṣoko ni ò dáa ṣé ti gbọ́ so ẹ tiẹ̀ máa ń bẹ̀ wọ́n fẹ́ ni kí làwọn wá máa ń bú wọn sí. now wọ́n ní from àyànfẹ́ to àbẹ̀fẹ́ eléyìí wọ́n ní with a lot of the woman giving them condition wọ́n tún wá fi laughing emoji sí pé wọ́n bẹ àwọn tún wá fún wọn ní condition so òótọ́ ni Madam Mewolaka sọ pé ẹ máa ń bẹ àwọn people ìfẹ́ ni ẹ̀yin ọkùnrin ẹ mọ̀ wọ̀rí yín tí ń fi ojú yín rí ẹ padà unfollow mi ni ẹ máa unfollow mi kúrò lórí péjì mi ni wọ́n ní correct begging with tears beg that even if you are hard-hearted your mind will shift with prayers ipe ẹ̀bẹ̀ gidi pé débi pé tọkàn ẹ bá le gan
all change mind yẹn. So fìtínà tẹ lọ́mọ ń kó bá àwọn ọmọ ọlọ́mọ rẹ̀ kó tó di pọ́n gbà láti fẹ́ yín. Wọ́n á wá fẹ́ yín tán, ẹ wá sọ pé nìkan nífẹ̀ẹ́ ayé yín, ẹ wá lọ mọ́ lo 25 days lọ́dọ̀ ìyálé, ẹ mọ́ lo 5 days lọ́dọ̀ ìyàwó. Wàláì tó bá jẹ́ ìyàwó kékeré tó mọ̀ pọ́n fẹ́ ní sùlọ́kà tí wọ́n wá sùn sọ́dún ẹ lẹ́yìn gbogbo ọ̀rọ̀ yìí tó tún wá ń gba rádaràda láàyè. Ìmọ̀ ọkọ̀ tí mo lè pè ọ́. Now, wọ́n ní honestly this is pure truth, serious begging. Serious begging. Àtọkùnrin àtobìnrin ni wọ́n testify to the fact pé òótọ́ náà mọ̀ bẹ àwọn kékeré fẹ́. Imagine mo wà nínú ilé, ó lọ bẹ èèyàn kan fẹ́ láti wá fẹ́ lé mi, ó wá fẹ́ tán, ó wá rọ̀dọ̀ ẹ̀ mọ̀. What are you proving to me? Kí ni nǹkan tó ń prove fún mi? You are proving to me that you love me. If you so much love me, ò ní lọ bẹ èèyàn fẹ́. Abájọ mo mọ̀ wò náà pé jẹ́ pé méjì obìnrin ò dénú, kì í ṣe gbogbo obìnrin ló fẹ́ ṣe àókò. Kí làwọn ọkùnrin ń sọ fáwọn ẹni tí wọ́n fi ń fẹ́ wọn? Àṣẹ ẹ máa bẹ̀ wọ́n fẹ́ ni. Ó ní woman kan tó DM mi recently, wọ́n ní láyé wo kódà àwọn ti ní lọ́kàn pé any day tẹ́mi àtàwọn bá ríra àwọn wọ ṣòkòtò bá mi jà ni. Mo ní kí n mo ṣe. Wọ́n ní èmi ló ń sọ lórí péjì tèmi pé ẹ̀yin kéékèèké ẹ̀yin ìyàwó kéékèèké pé kí n má sọ bẹ́ẹ̀ mọ́ o. Pé àwọn ìyàwó kejì làwọn òde ń ṣẹgbẹ́ ìyálé àwọn iná ramifications pé ọ̀gá ni àwọn ní ẹnu iṣẹ́ àwọn ò ń ṣọmọdé. Ṣó ti yé mi bẹ́yẹn pé wọ́n máa sọ bẹ́yẹn mọ́. Pé value táwọn kárí ìyálé mi ò ní. Kí ni mo mean by that? Kódà mọ̀ bí ọmọ ní ẹ mọ̀ bínú. Mo ní sẹ́ mọ̀ páàfin náà. Àmọ́ ló lórí àgbà, àmọ́ ló lórí kékeré. Pé ìdíwọ́ ẹ̀bẹ́ mi ṣe mọ́ ń sọ pé bí pé bèmí bá ń downgrade àwọn. Ipé mi inú wọn gan wá di value sọ́kọ. Wọ́n wá rọ́kàn kan fún mi. Wọ́n ní nígbà táwọn fi ọkọ àwọn. Ipé ó sọ pé time tó ń fẹ́ ìyálé òun, òun ò tí ì ready láti marry ìgbà yẹn tó rọ́mọ ẹ̀kọ́ṣẹ́ lòun. Wọ́n wá ní ìyálé yẹn, mọ̀mọ́ rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n máa ń jà ni. Pé tí bàbá bá na mọ̀mọ́, wọ́n á mú ìró lọ pàdé ìyá yẹn ní junction ni. Tó yẹ pé skirt lásán, inner skirt nìkan, underwear skirt táwọn ọmọ wọn wọ̀ látijọ́ ni ó kù nídìí ìyá yẹn. Tó bá dẹ̀ ti nà ìyàwó ẹ̀ bẹ́ yẹn, láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta tán fi parí ìjà kò gbúdọ̀ fojú rí kankan nú ọmọ. Ọmọ mọ́ fọ́n ká ni. Ìyí ọkùnrin wọn lè sun gáràjì, wọ́n lè sun àárín ìjà, wọ́n lè sun nú gántà lọ́jà. Èyí tó jóbìnrin ní láàrin wọn yóò wá sùn sọ́dọ̀ òun. Torí gbà yẹn òun ti toast ẹ̀ rí. She was very young, she was in her 17, 18. Ìgbà tó di pọ́ sùn ọ̀dọ̀ òun, oyún ṣẹlẹ̀, bàbá ẹ̀ dẹ̀ ní tó ń bá rí òun bẹ orí ẹ̀ sọnù ni kó mọ̀ lọ bí tó lóyún fún. Ìgbà tó yá ó lóyún ẹlẹ́ẹ̀kejì, àwọn bímọ kejì. Òun ti wá parí iṣẹ́ yẹn tóun kọ́. Ọ̀gá òun míì pé òun jẹ́ lóyà ọmọọṣẹ́. Boys quarters ilé tí ń bẹ lẹ́yìn ṣọ́ọ̀bù ọ̀gá òun lòun sùn. Ibẹ̀ náà ló tó wá kó bá òun gbà yẹn. Paul ló kó òṣì ló kó ìyàwó bá òun, poverty ló kó wá bá òun. Ọ̀gá òun fẹ́ travel life, ó wá ta gbogbo carpentry workshop ẹ̀ fóun toró gbà òun àjọlí mọ́ngbà tó ń kọ́ṣẹ́ tán. Kò pẹ́ ni bàbá àgẹ́ yẹn kú. Ìgbà tí bàbá ẹ̀ kú, ikú bàbá ẹ̀ ló wá relieve ìyá ẹ̀ díẹ̀. Ìyá yẹn sáà nísinmi díẹ̀ nígbà tí máa yẹn ti kú lòun tó ṣẹ̀ṣẹ̀ ráyè lọ san nǹkan orí ẹ̀ díẹ̀ ló fi wá di ìyàwó òun. Pé so òun ò ní agbára láti ṣe guy. Òun ò ṣe sisi man as in a young guy. Òun ò ṣe guy. Because táwọn ọ̀rẹ́ wọn bá ń sọ̀rọ̀ àwọn girlfriends wọn, òun ò kí ń lè sọ because ó dàbí pé òun ti wà camped ni. Òun ò dẹ̀ lè lé síta ń gbà yẹn torí problem tó ń go through. Pé so òun ò ní right láti yàn ẹni tó wu òun. Pé bó ṣe tó ṣẹlẹ̀ nìyẹn, òun dẹ̀ investigate, òun rí pé òótọ́ ni. Wípé so irú ọkùnrin yẹn tó bẹ̀ ń fẹ́, ó nílé tó ń gbé tẹ́lẹ̀ tó jẹ́ lé òun gangan, òun dìdí kò kúrò ń bẹ̀. Níbi tó ti ń bẹ̀ ń, ọmọọṣẹ́ òun tó júwe lé míì tó ń kó lọ fún òun sáàkì ọmọọṣẹ́ yẹn ni. Torí òun sọ pé kó má wàá bẹ̀ ń mọ́ òun lè ṣèyàwó kejì fún. Ó bẹ̀bẹ̀ dọ́dọ̀ baálẹ̀ ìlú àwọn. Pé so irú yẹn láwá fẹ́hùn tán láwá padà sọ́dọ̀ ìyálé. Ọlọ́run àti ìyálé yẹn wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ó ní sókè máma, ó ní sẹ́rí ntẹ́ yóò mọ̀ láyé èèyàn mọ́ nìyẹn. What you don't know, you don't know. Ó ní tẹ́ ẹ̀ mọ̀ ẹ má sọ mọ́. Ló bá rọ́tàn fún mi, mo níyè. Ó ní sọ wọn máa ń bẹ àwọn fẹ́ ni o. Ẹ̀bẹ̀ bàbá láyàláyà ẹ̀bẹ̀ ni wọ́n mọ̀ bẹ̀ débi pé tí wọ́n gan ò bá fẹ́ gbà, ayé gan sọ pé ó láṣejù lọ́wọ́. Mo ní tó bá wá jẹ́ bá ní kí náà wá ń ṣe rádaràda fún. Ìyálé tó mọ̀ wípé nítò ibì kan lẹ ti jọ ń bọ̀, kí ló wá mọ̀ yẹn tó wá fẹ́ ìyàwó kejì fún. Gbogbo ẹ̀yin ìyàwó kejì ẹ̀yin náà stand up for yourself. Tí ìbá ti ṣe pé wọ́n lo ti rẹ̀ mọ́yàn lọ́rùn, tí sì ṣe wípé bóyá ṣe ló kọ́ ọmọ wá tó jọ́ lọ́mọ yọyọ. Ó láwọn àwọn second wife ọlọ́mọ yọyọ tán ti bímọ méjì mẹ́ta tán ń wẹ́ni tí ọ̀bọ̀n gbé bùkátà, àwọn yẹn náà lè mọ fọ̀bọ lọ tán máa gbà. Pé nǹkan táwọn ọkùnrin máa ń ṣe kán tó fẹ́ àwọn pé kí n lọ béèrè. Ẹ̀yin ọkùnrin wọ́n rojọ́ yín báyìí ẹ̀ tó gbà ń sára rárá.
ẹ tó gbà ń sàrà ẹ tó gbà ní sàrà ẹ mọ wá hùwà burúkú ẹ wàá dé ẹ wàá mọ sọ wípé alágbájá kan tá ní òsà ẹni tó kọ́ fẹ́ maintain her tó bá ti mọ̀ wípé ó fẹ́ kejì ó mọ bátà emotion rẹ̀ ẹ wàá fẹ́ wọn tán ẹ máa bátà emotion wọn ẹ máa pretend bí ẹ wípé ṣe ni wọ́n wá fògùn wọ yín láti kúrò lọ́dọ̀ àwọn ìyáálé yín ẹ lè rí wa tàn jẹ kọ́mẹ́ǹtì lákàáyé o story pọ̀ lóríṣiríṣi voice note ò níye o so ẹ jọ ń torí Ọlọ́run tẹ́ ẹ bá ti mọ̀ pé rádaràda lẹ máa padà síbi tẹ́ ti ń bọ̀ ẹ má wulẹ̀ lọ fẹ́ kejì rárá torí àwọn yẹn náà ojú wọn ti ń là ń sìn wọn ti ń gbọ́n tó o bá ti mọ̀ pé you are not ready to be equal you are not ready to fix the emotional tank of the two of them you are not ready to be responsible as ọkọ má wulẹ̀ fẹ́ yàwó méjì ṣé ẹ gbọ́ àbẹ́ ìdáhùn ẹ lọ bẹ àwọn èèyàn fẹ́ so òótọ́ ni wọ́n máa ń sọ wọ́n náà máa ń bẹ àwọn fẹ́ ni o wọ́n wà bẹ àwọn fẹ́ tán wọ́n wàá mọ̀ fà wọ́n ṣàyè wọ́n wàá mọ̀ fà wọ́n ṣàyè bẹ̀ wọn ò ní wá mọ́ mo ní ìwọ náà wàá jókòó kalẹ̀ ójò mọ̀ kó mọ̀ bátà ìmóṣọ̀nù rẹ mi ò gbọ́rú ẹ̀ rí mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ rẹ o ni mo ní ń fi lọ yín iléeṣẹ́ ṣiṣẹ́ alágbo Jolly July ẹ ṣáà ti rí Jolly July gbogbo ọjà tẹ bá rà níléeṣẹ́ ṣiṣẹ́ alágbo pátá porongodo waybill ọ̀fẹ́ ni waybill to your doorstep sọ̀rọ̀ mi ti ń yé yín báyìí nísìn ọ̀fẹ́ náà máa waybill ẹ̀ sí doorstep yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ wà nìbàdàn bẹ̀ẹ̀yin tẹ́ ẹ wà ní other state of Nigeria gáràjì wọ́n máa pè yín ní gáràjì lẹ́tì lọ gbà ẹ̀ ní sanwó fún driver rárá 08145974370 08145974370 gbogbo ẹ̀yin ìyàwó kejì ẹ má jẹ́ wọ́n bá ta emotion yín mọ́ tó bá ti jó òótọ́ náà bẹ̀bẹ̀ fẹ́ yín tó jó òótọ́ náà sọ yín ní ṣùlọ́kà mo tún gbọ́ tuntun o wọ́n náà wọ́n bẹ àwọn fẹ́ ni o so ẹ̀yin ìyáléṣẹ́ ti gbọ́ ayé lẹ́wà tán fi lọ́ ń bẹ nìkan fẹ́ so ẹ lè expect kan mọ bátà emotion ẹni tó jẹ́ pé wọ́n rí yín lẹ̀ kan tó lọ bẹ̀ wọ́n fẹ́ ìwọ tó jẹ́ kejì náà má jẹ́ kán lò ẹ́ láti wá ìdùnnú ẹni tó ń rí lẹ̀ kan tó wá bẹ̀ fẹ́ ṣó ti gbọ́ tó bá dẹ̀ wí ká má stand up for yourself ká má fight for your right wọ́n máa lò yín mọ́ gbà ni tó bá di pé àwọn ọkùnrin yẹn oko wọn ò ṣiṣẹ́ mọ́ ó di wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ń tọ̀ sára wọ́n ti ń lo kátẹ́tà àwọn oko wọn ò dáa mọ́ àwọn ìyálé yẹn padà tì wọ́n dànù ni most ẹ̀yin ọkùnrin what most of you don't know is that àwọn ìyálé tẹ̀ padà lọ báyìí náà ò lè forí jìn so abẹ́tà kẹ́ ṣe balancing kẹ́ ẹ lajú yín sí ẹ̀tọ́ yín open your eyes to your right èèyàn ká wá bẹ̀ mí fẹ́ fún yàn kò fẹ́ tán á fẹ́ mi tán wàá mọ̀ fi mí wá dùnnú ẹni tó rí lẹ̀ kó tó bẹ̀ mí fẹ́ owó wèrè ni wẹ̀rẹ̀ lẹ fi máa pọ́ọ̀tì ẹ̀ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí wọ́n ń bẹ̀ yín fẹ́ ni mi ò gbọ́ rí mo ṣẹ̀ ń gbọ́ rè bó ṣe jẹ́ nìyẹn o má jẹ́ kẹ́nìbọ̀dì lò ẹ̀ mọ́ gbà tó bá dẹ̀ ti wù yín ẹ lọ wáṣẹ́ ṣe ẹ ní iṣẹ́ kẹ́ ẹ ní owó ara yín lọ́wọ́ wọn ò ní fọ̀bọ lò yín wọn ò ní fìlọ̀kulọ̀ lò yín wọn ò ní máa sun ọjọ́ kan lọ́dọ̀ yín kán máa sọjọ́ mẹ́fà lọ́dọ̀ ẹni tán rí lẹ́ẹ̀kan tó fẹ́ yín rubbish.